Gbogbo ọmọ Yorùbá, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀, ká jọ challenge Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀mí wa. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀, ká challenge Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bàbá wa, olórí wa nílẹ̀ Yorùbá for now. Òun sì láṣíwájú, bó tiẹ̀ jẹ́ pé ààrẹ Nàìjíríà ni wọ́n jẹ, ṣùgbọ́n lọ́wọ́ yìí we need to call out bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo ọmọ Yorùbá pátápátá, Yorùbáwùyí lórúkọ mi. Èní ní April 29, 2026, ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2026. Torí bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá yìí, ó ti lágbára bá, ó ti lẹ́tìkẹ́. Wọ́n wo eruku, wọ́n ká àwọn èèyàn lọ, wọ́n pa àwọn èèyàn. Mo pariwo fún yín pàtó wọ́n wọ ilẹ̀ gómìnà. Mo ní ilẹ̀ gómìnà yẹn ó ní central ilẹ̀ Yorùbá. Jẹ́bà ló dálẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá sí méjì. Kwara state ní gbùngbùn ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwọn kan wọn ò gbà sí mi lẹ́nu, wọn ò gbà mí gbọ́. Tó bá ti mú wọn wọ Kwara, tó bá ti ní base tó ti fìdí kọlẹ̀ ní Kwara state, Ekiti easy àti wọ̀. Láti Ekiti o lè rìn wọnú Kwara state. Láti Kwara state a máa rìn wọ inú Ekiti. O ní ìdí àti wọ mọ́tò. Kò nídìí mọ́. O lè gbé abọ́ ní àwọn junction kan ní Kwara state kó lọ ra oúnjẹ nínú Ekiti. O lè gbé abọ́ nínú Ekiti kó lọ ra oúnjẹ nínú Kwara state. Àwọn ọmọ Yorùbá dàbí ẹni pé àmọ́ bá ṣe wọnú ara wa, ṣe súnmọ́ra wa tó. We need to challenge Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Or challenge ni, no, I'm not going to. I will challenge and I will plead. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣé ẹ ti gbọ́n tó ṣẹlẹ̀ ní Èkìtì? Ẹ̀yin tẹ́ ń kí mi, mo kí yín, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kú dédé àsìkò. Gbogbo tó kí pátápátá mo kí yín. Ẹ ṣeun, èmi àti yín ò ní ṣìrìn, a ní dààmú, a ní jẹ̀bi. Ṣé ẹ ti gbọ́n tó ṣẹlẹ̀ ní Èkìtì? Bí pẹpẹ àdúrà bó ṣe di pẹpẹ ẹ̀jẹ̀ ní Èkìtì nígbà tí àwọn agbébọn ya wọnú chọ́ọ̀chì ní Èkìtì. Pẹpẹ tí wọ́n pè ní pẹpẹ àdúrà, tí wọ́n lọ gbàdúrà níbẹ̀, ìjọsìn ni wọ́n lọ ṣe. Ọ̀run àrèmábọ̀ ni wọ́n rán àìmọye nínú wọn. Àìmọye wà lọ́spítà, àìmọye wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. And again, kí tó di pé mo proceed, ẹjọ́ ẹ̀yin èèyàn wa, mo fọlọ́run ọba bẹ̀yìn, pásítọ̀ tó kú yẹn, bóyá pásítọ̀ ni ò bá máa kú, because I have the video níbi tí pásítọ̀ yẹn sì ti ń mí, ó sì ti ń ṣe, ó sì ti ń juwọ́, ó sì ń gbọ́wọ́ sókè, ó sì, but people were, I don't know, maybe kò sọ pé wọ́n bẹ̀rù, bóyá àwọn èèyàn wa, bóyá ẹ̀rù bá wọn, but at least ó yẹ kẹtẹ ṣì rọ́ọ̀ṣì pásítọ̀ yẹn, bóyá kẹsẹ́ gbé lọ sí hospital, wọ́n lè du ẹ̀mí ẹ̀ tọ́lọ́run bá ní. Kò sí wa gbogbo nǹkan náà ní Nàìjíríà, ní ilẹ̀ dúdú, Ọlọ́run la máa ń parọ́ mọ́. Bóyá wọ́n sì lè rí ẹ̀mí ẹ̀ dù. Bóyá wọn ò bá du ẹ̀mí pásítọ̀ yẹn, bóyá pásítọ̀ yẹn ò bá làjà, bóyá kò bá yè. But people were just, wọ́n kàn fídíò, may his soul rest in peace. Wọ́n dẹ̀ ní pásítọ̀ yìí, wọ́n ní wọ́n pè wá kó wá ṣe wàásù. Kí náà máa ń ṣe ní alẹ́ yẹn? Nǹkan bí aago 7 ni wọ́n ya wọlé Yorùbá. Ibi tí challenge ti wọlé ni o, let's do this together. Gbogbo èèyàn ọmọ Yorùbá pátápátá, mo pa ìmọ̀ èèyàn máa bú mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bẹ́ẹ̀ tí máa bú mi náà, máa fi ṣòṣùn, máa fi para ní tó pé lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá yìí. I don't know, mi mọ bó ṣe rí lára mi. Àwọn agbébọn ya. Ẹni sùn bàbá agbébọn. Mi mọ bó ṣe rí lára mi lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. We have to call on President Bola Ahmed Tinubu and Baba Sunday Igboho. Àkànbí ọmọ olódòdẹ. Ṣé ẹ̀yin ilẹ̀ tí ìdá Sunday Adéyẹmọ Ìgbòho lóhùn ni? Àbí Àdìsá ló kọ̀ tí ò gbà wá kalẹ̀? Gbogbo ọ̀la ń pariwo Sunday Igboho, Sunday Igboho, Sunday Igboho, ó dẹ̀ ń bọ̀ta, ó ń ṣe fídíò, ó ní òun á lọ sí Èrùkù, àwọn ọmọ Èrùkù, òun á lọ kó wọn wálé, kíní kan. Náà bá Tinubu ẹ jọ̀ọ́. Àkànbí ọmọ olódòdẹ, mo bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú fún wa. Ẹ má yẹ
yẹ kí wọ́n pa wá tán. Gómìnà Èkìtì state kí lẹ̀ ń ṣe? Kí ni gbogbo yín ń ṣe? Ẹ ṣàánú fún wa nílẹ̀ Yorùbá, ẹ má yẹ kán gbẹ̀mí wa tán, ẹ má yẹ kán pa wá tán. Bọ́tá bá fọdún 8 pinlẹ̀ wèrè, ọdún wo ni wèrè fẹ́ bugi jẹ́? Ìgbà wo ló fẹ́ wọjà? Ti gbé security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho. Gbọ́ nǹkan kan, àbẹ́yìn èèyàn mi, àbẹ́mi nìkan ni. Ìsọjí, God bless you, ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka lẹ́kùn dédé àsìkò yìí according to the time tí ṣò yìí bàbá yín. Ẹ má bínú torí Ọlọ́run tí má ti bẹ̀rẹ̀ ṣò. Àníkẹ́ ṣò yìí mi ṣẹ̀fẹ̀ pẹ́ lórí ẹ̀ nà. Tó bá ti létí dé class a máa wò létà ni. Ìsọjí làwọn ẹni ẹlẹ́ni lọ ṣe. Wọ́n bọ́ sọ́wọ́ ọ̀bọ̀n báyìí torí Ọlọ́run nínú chọ́ọ̀chì nílẹ̀ Yorùbá lẹ́kìtì. Alẹ́ àná tí wọ́n ń pè mí han ariwo yẹn pọ̀. Mo ní láti pe bàbá Èkìtì. Bàbá Èkìtì sọ wípé ìlú ìyàwó àwọn gan ni. Kọ́lọ́run bá kó ṣàánú fún wa. I have voice note àwọn èèyàn tí pé kí ni yẹn ṣẹlẹ̀ sí bí tí wọ́n sápamọ́ sí tí wọ́n sáré tí wọ́n ti ń pè wọ́n tó ti ń record. Ìbọn owó kọlá. Pásítọ̀ yẹn aṣọ white ló wọ̀, ẹ̀jẹ̀ mú ni. Bá Tinubu ṣẹ́yìn ilẹ̀ tí please my people let us call Tinubu èmi wá bẹ̀ yín ni o Ọlọ́run. Wọ́n á bu mi comment section ọmọ bàbá olódò dẹ ọmọ bàbá olódò sledgehammer wọn whatever tó ń bá wọn kan pè mí. But ẹ má yẹ kàn pa wá tán, ẹ má fi ẹ̀mí wa ṣòṣèlú. Ẹ jọ̀ọ́ mo trust Àdìsá ọmọ Adéyẹmọ wípé tẹ bá ti ní go ahead á ti go ahead di bàbá Tinubu kí ló kù kí ló tún dá security ilẹ̀ Yorùbá dún. Pípa yìí yìí ti sọ̀rọ̀ àǹdí wa. Mo láwọn fídíò kan tí mo fẹ́ kọ́kọ́ play fídíò yẹn kí tó wá play ti church. I have 2 or 3 videos here tí mo fẹ́ sáré play kí tó wá play máa kọ́kọ́ play ẹ̀kan sí kí tó wá play ti church yẹn. Ẹ wá gbọ́ mo ń bọ̀ give me a second please. Mo kẹ́ǹtẹ́ kí n bá ṣe ń wọlé má ṣe ń gbé fídíò yẹn wá ẹ máa bá mi tẹ̀tàn ẹ máa bá mi like show yìí ẹ máa bá wa share fídíò yìí opinion yẹn máa fi sí comment section. Mo kí wẹ̀yìn tẹ̀ ń kí mi màámi Grace ẹ̀ka rẹ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi àyà mi Grace olùṣòótọ́ àwọn tí à ń kọ kọ́mẹ́ǹtì lọ ni níkẹ́ náà mo kí yín mo kí gbogbo ẹ̀yin èèyàn mi Ajíbíkẹ́ gbogbo èèyàn mo kí ẹ̀gbọ́n tó ń kí mi bàbá tí mo kí yín ẹ ṣe gangan bless àwọn yẹn ṣáà kọ́mẹ́ǹtì Yorùbáwùyí ni gbogbo commendation tó bá fún Yorùbáwùyí ẹ̀yin Yorùbáwùyí fans lẹ ní because tí ò bá sí ẹ̀yin kò sí Yorùbáwùyí Yorùbáwùyí lè ní ṣinṣin lórí ṣùgbọ́n ẹ̀yin náà lẹ tún support mi tí bá ti rí kọ́mẹ́ǹtì yín báyìí inú mi máa ń dùn ni màá ní wọ́n ti ti gásà mi wọ́n ti trigger mi tó ti mo fẹ́ ṣe lẹ́nu mi kàn ní má sọ àjàsà níbẹ̀ kò ń ṣe ṣòro yẹ pé ó yẹ kó fọ́ọ̀nì rárá wọ́n máa pa àwọn èèyàn wa méjì mẹ́ta tó bá jẹ́ 500 million tó bá pa méjì lè tó pa méjì lọ́la tó bá pa méjì lọ́tọ̀ tó pa méjì níjọ́ mẹ́rin 500 million yẹn ò lè pé mọ́. Ẹ jọ̀ọ́ náà ọba Tinubu mo ń bẹ̀ yín ní àkànbí ọmọ olódò dáàdì wa ẹ jọ̀ọ́ mi sọ dáàdì mi nìkan mo ti wà selfish yẹn dáàdì gbogbo wa náà ní ẹ jọ̀ọ́ tó yọ Ọlọ́run èyí la ṣíwájú ilẹ̀ Yorùbá for now ẹ wá gbọ́ ẹ lè mọ̀ wípé ẹ jẹ́ ká defend ara wa ẹ jẹ́ ká protect ara wa tó bó ṣe wọ church yẹn ní Èkìtì lálẹ́ àná ní kò bí 7 o'clock káwọn èèyàn náà ní irinṣẹ́ lọ́wọ́ ọ̀káwọn kí Sunday Igboho ti wà lẹ́kìtì ọlọ́kọ́ ni kó wà mẹ́ personally tẹ́ bá ti fi Sunday Igboho ní go ahead àwọn ọmọ máa ṣọ́ọ̀kì àwọn èèyàn sá káàkiri àwọn ọmọ máa wà ńlẹ̀ àwọn náà ò ní fẹ́ wá tó bá dẹ̀ wọ́ máa collect àwọn náà ò lẹ́mìí méjì ẹ jẹ́ ṣé ní woro sí woro wọn ò lè mọ olúwàjú wa lọ́mọ ọdún tó bá wà láàrin okó fara kọ́ta ẹ jẹ́ ká ṣe ní kọ̀rọ̀ sí kọ́jọ́ wọnú ara wa náà kọ́ wọnú akáwa náà wọnú wọn kọ́ jáde lẹ́yìn káwa náà jáde lẹ́yìn ẹnì kan máa sáfẹ́ nìkan pé táwọn kan bá wọ́n tán gbé irinṣẹ́ dání táwọn kan wá gbé súlẹ̀ dání táwọn lórúkọ Jésù subhanallah no kò lè work ìdí kan ẹ̀ ń ta wa káwa náà ẹ̀ ń ta wọn bàbá Tinubu yìí náà máa fi mọ̀ yín ní best president tó máa ti wá èyí náà wá fún wọn tó máa ti wọnú yẹn èyí náà wọnú wọn kájọ ṣe wèrè ló máa fi wo wèrè náà àwọn kò nǹkan lè máa gbé irinṣẹ́ wọlé kó máa wọlé tatatatata àkọ́mọ́ wa lóko Jésù Olúwa gbà mí Olúwa ṣá níbo Palestine ò ṣe bẹ́ẹ̀ Gaza ò ṣe bẹ́ẹ̀ Israel ò ṣe bẹ́ẹ̀ Saudi gan ọ̀gbọ́n nánà Tinubu ẹ̀ ń fìyà jẹ wá ògún gbọ́ ẹ̀ ń fìyà jẹ wá ẹ jọ ẹ bá Sunday Igboho ọkọ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló ń dá Sunday Igboho dúró mo trust Àdìsá pé bá Tinubu
tẹ́ bá ní go ahead lẹ́nu ẹrú kú yapa àwọn ọmọlúàbí tí wọ́n fẹ́ protect ilẹ̀ wọn yapa Yorùbá wuyè mi kó máa túra tán lórí íńtánẹ́ẹ̀tì pé ìyá yín ẹ̀ ní dúró àbá Fúlàní tó ń ta súyà ìjànà mèrèké mèṣúmèkà mè whatever mè onímàálù tó bá ti kẹ́ran joko àbáwọn famù gan náà kán á wọlé wa kán máa jí wa gbé kán máa pa wa kó dá o ẹ kọ́kọ́ gbọ́n kan sí wọn Ìgbò yìí sọ kí lè mọ̀ pa àárín ogun la wà Ìgbò mú wa dání Yorùbá náà Fúlàní náà mú wa dání ògbẹ̀yìn onítàn òfò tó máa ń pàtàn máa play fídíò kan fún yín o àwọn ọmọ Ìgbò mi sọ pé àwọn ọmọ Ìgbò ni because mi sọ pé Ìgbò ni mi sọ pé Fúlàní ni ṣùgbọ́n ó lọ in the name of Yorùbá sórí péjì àwọn ọmọ Ìgbò ẹ máa gbọ́ nǹkan tó ń sọ kì í ṣèsìn màá sì play yẹn náà lórí show yìí kọ́nà fún wa lásìkò. Head of Fulani and Yoruba man who rule Nigeria well inside these two people. Fulani dey more credible when it come to ruling of head to head of Fulani and Yoruba man who rule Nigeria well inside these two people. Fulani dey more credible when it come to ruling of this country pass Yoruba man. Put Fulani man and Yoruba man head to head of their president wey don rule this country. Who rule am well? Fulani rule Nigeria well pass Yoruba man. That is one thing you guys should know. As worst as Buhari regime, e still better pass Tinubu regime. As worst as Buhari regime, Buhari will still. Bàbá Tinubu ṣe ti gbọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣé lóòótọ́ ni àbírọ́ ó ní kó fi Fúlàní àti Yorùbá papọ̀ sójú kan ọmọ Ìgbò lòun o ó ní kó lọ dúró papọ̀ báyìí wípé Fúlàní sì rú Nàìjíríà bẹ́tà ju Yorùbá lọ ta ni Yorùbá president lọ́wọ́ yìí bàbá Tinubu ṣé kì í ṣe ẹ̀yin ni president last time tí mo check mo ṣe pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sì ń pè bóun ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ dẹ̀ sì ń check pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yẹn gbogbo ló ti wá láti Nàìjíríà tí wọ́n kó wọn pọ̀ wọ́n ní Western region lẹ ti wá wọ́n ní Yorùbá níyín bàbá Tinubu ẹ gbà wá Àkànbí ọmọlódòdẹ ẹ gbà wá ẹni tó bá tó yàn gbàdàn lèèyàn máa ń fọwọ́ lọ mú kọ́ èèyàn máa bú mi pé Tinubu ò ní ṣe ọkọ Tinubu ẹ jọ̀ọ́ nígbà tí mo bọ́ pé ẹ bá wá fi olóyè Sunday Igboho sílẹ̀ àwọn náà ò ní fi sílẹ̀ Àkànbí ó dẹ̀ jojú mi ò disgrace mi jọ̀ọ́ ọmọlódòdẹ bàbá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbà wá ẹ ṣàánú fún wa ẹni tó ti kú ò lè wá sáyé mọ́ tó bá dà ó yà dà ni kò ní jẹ́ ẹni tó ti lọ yẹn ìyàwó ń pàdánù ọkọ ọmọ ń pàdánù bàbá ẹ wọkọ àti ìyàwó tí wọ́n kó àtàwọn ọmọ ní Kogi even àwọn ará Kogi gan ti ń kọ síbẹ̀ pé Sunday Igboho come and rescue us Sunday Igboho wọ Kogi lóòótọ́ ṣe fún ní go ahead Àkànbí má ṣe báyìí fún wa ọmọ Olódòdẹ má ṣe báyìí fún ọmọ ẹ̀kan pa wá tán torí èmi mọ̀ wípé tí nani bá nani tí gbanigbani bá fọwọ́ lẹ́rán tó ń wò gbanigbani mọ bí nani ṣe ń nani Tinubu ẹ̀yin náà wọ̀rọ̀ tó mọ Ìgbò yìí sọ ó ń tó bá ní kí Fúlàní àti Yorùbá kan kó wọn kalẹ̀ ó ń ta ló rúùlù Nàìjíríà bẹ́tà ó ní Fúlàní ni ṣé wọ́n á jọ gàtẹ́ àbí kò jọ gàtẹ́ ṣé kò máa fẹsẹ̀ méjèèjì tí ó gàtẹ́ ìgbà tí Fúlàní débẹ̀ ṣé wọ́n lè pa Fúlàní tún kú òun bẹ̀ àwọn bàbá wọn ti lànà kalẹ̀ dé pé ẹ̀ lè pa wọ́n gbàtẹ́ Tinubu ọmọ Yorùbá ò tí ì débẹ̀ wọ́n ń pa Yorùbá Tinubu ẹ̀ tún débẹ̀ ń sí wọ́n tún ń pa Yorùbá lọ ni ẹ yẹ ká wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kìtì. ààbò ṣọ́ọ̀ṣì CAC lásìkò ìsọjí lẹ́kìtì wọ́n pa pásítọ̀ wọ́n tún jí àwọn ọmọ ìjọ kó lọ. lẹ́kìtì. alẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹta nírú ohun tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì Christ Apostolic Church CAC òkè ìṣẹ́gun ẹ̀rùkù ní ìpínlẹ̀ Kwara tó wáyé nílùú kan tí wọ́n ń pè ní ẹ̀dá oníyọ̀ níjọba ìbílẹ̀ méje nípínlẹ̀. ẹni bá wọn tí wọ́n ń pè ní ẹ̀dá oníyọ̀ ní Èkìtì ẹ jẹ́ ká mọ̀ ní comment section wẹ́n tẹ́ ń pè mo rí kọ́ọ̀lù yín o ẹ jẹ́ fún mi níṣẹ́jú díẹ̀ sí máa jẹ́ káwọn èèyàn pè tọ́wọ́n mi tó ń pè ní ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì ní tó ṣẹlẹ̀ lérùkù tó wọ́n á ṣẹlẹ̀ ní we know wọ́n fẹ́ islamize Nàìjíríà wọ́n ṣe ní kẹjẹ́ ká dá dúró gbọ́ ò lè jẹ́ mùsùlùmí ní ìdílé Yorùbá ẹ̀hún kírísítẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣẹ̀ ẹni tí ò ti ẹ̀ṣẹ̀ anything
adé ń gbégbé àlàáfíà káwọn ọmọ oṣù bọ́dà fúnà tó kórí burúkú wọn dé. Must we live together? Kò kí n ṣe dandan. Okay, ẹlẹ́ẹ̀tì lè pín Nàìjíríà sí. Ẹ jẹ́ kájọ wọnú ara wa, kájọ ṣeré fúnra wa. Bó ṣe wọlé yẹn kí pásítọ̀ náà ní nǹkan lára. Wọ́n wọlé kí pásítọ̀ náà kò ní ìdòun káyọ̀ kó fà nǹkan jáde. Ẹni tó máa kú máa kú, ẹni tó máa kú máa kú. Àwọn náà ò ní délé pé. Ẹ bá fi mọ̀ yín ní best president Tinubu. Ẹ bá fi àjẹ wa náà, ẹ fi àjẹ ẹ bá wa share fídíò yìí. Ẹ bá wa pín fídíò, ẹ bá wa like, ẹ bá wa kọ kọ́mẹ̀ntì sí kọ́mẹ̀ntì. Àwọn tó jẹ́ àwọn fans Tinubu àbáwọn bàbá wa tó wà ní kìí wọ́n lè máa wo show yẹn, ẹ jẹ́ kó rí kọ́mẹ̀ntì pé ẹ ń bínú ọmọ Yorùbá. Ẹ jẹ́ kó rí pé à ń bínú. Wọ́n lè máa pa wá bí súyà. Wọ́n dẹ̀ ń pa wá bí chicken lójoojúmọ́ ń wọlé ọkàn pa anybody. Tinubu kò dá o. Kò dá rárá. Ohun tó ṣẹlẹ̀ lẹ́hìn àtàwọn à ń fi kú wékú tó ṣẹlẹ̀ lérùkù. Ẹ má ìbò yóò gbé kalẹ̀ ohun tó ṣẹlẹ̀ lérùkù. Ẹ mọ̀ pé ọmọ Yorùbá ó ń dùn òun náà. Tó bá ń dùn yẹn káwọn èèyàn comment ní comment section. Ó ń dùn bàbá yìí tó ń sọ̀rọ̀ yìí náà tó ṣẹlẹ̀ lérùkù tó wá ṣẹlẹ̀ lẹ́kìtì. Níbi táwọn agbébọn ti pa pásítọ̀ ṣọ́ọ̀ṣì náà tí wọ́n sì tún jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ kó lọ. Akọ̀ròyìn wá fìdí rẹ̀ múlẹ̀ pé ìsọjí làwọn ọmọ ìjọ CAC náà ń ṣe lọ́wọ́ táwọn agbébọn ọ̀hún fi kọlù wọ́n lójijì ní nǹkan bíi aago 7 kù ìṣẹ́jú 15 alẹ́. Wọ́n ní níṣe làwọn ajínigbé ọ̀hún kọ́kọ́ ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n yìn sí ẹnikẹ́ni tí wọ́n bá rí kí wọ́n tó fipá kó àwọn tí ọwọ́ wọn bà wọnú igbó lọ. Ibi tí wọ́n ti ń yìnbọn yìí ni wọ́n ti pa pásítọ̀ tó ń ṣe ìsọjí fún wọn lọ́wọ́ ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Arẹ́gbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ni wọ́n fara gbọ́ta nígbà táwọn míì tó fara pa yánnayànna níbi tí wọ́n ti ń sá àsálà láti bọ́ lọ́wọ́ àwọn àlejò ọ̀ràn tó wá ká wọn mọ́nú ṣọ́ọ̀ṣì. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alága ìjọba ìbílẹ̀ Ìleje-Méje Honorable Pius Alaba ní kò sẹ́ni tó tí ì lè sọ pàtó iye àwọn olùjọ́sìn táwọn ajínigbé náà kó lọ títí di àsìkò yìí. Honorable Alaba ní àlàyé tí pásítọ̀ tó wà lórí ìjọ CAC ọ̀hún ṣe nígbà tí òun fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ni pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n yìn nímọ̀ lásìkò tí wọ́n ń gbìyànjú láti sá wọnú igbó tó wà láyìíká ilé ìjọsìn náà. Ó ní òkú pásítọ̀ Arẹ́gbẹ́ tí wọ́n pa ni wọ́n sì tọ́jú pamọ́ sí mọ́ṣúárì báyìí. Gbogbo ìgbìyànjú akọ̀ròyìn wa láti rí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ṣé ti gbọ́ pásítọ̀ Arẹ́gbẹ́ òun ti dẹni ilẹ̀ ó sọ fún ìyàwó àtọmọ pé òun ń lọ ṣọ́ọ̀ṣì o òun lọ ké ìrìn rere Jésù fún àwọn èèyàn láti gba ẹ̀mí àwọn èèyàn là. And I am very sure wípé bóyá wà ń sìn ọmọ máa ṣe wá sí pé àwòpàdé lẹ́sẹ̀ Jésù àwòpàdé lẹ́sẹ̀ bàbá níbi tí a ò ní yára wa a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe alága wa. Jésù ò ní ṣe alága anybody. Ẹ má máa parọ́ fún wa. Jésù ò ní ṣe ìgbà tí wọ́n mú Jésù náà dé Gọ́gọ́tà tásìkò tó ó lọ sókè ó ní bàbá Olúwa o jẹ́ kí agogo yìí kó ré kọjá lórí mi. Ikú òyìnbó àti kú. Even as they say Jésù sọ pé òun fẹ́ wá gba ìmọ̀ wa ó ní bàbá jẹ́ kí agogo yìí kó ré kọjá lórí mi. Kí ló mú Jésù náà sọ bẹ́ẹ̀? Because ikú òyìnbó àti kú ni. Wọ́n kàn dé wọlé wọ́n dé yìnbọn pàpàpàpàpàpà. Tó bá rí pásítọ̀ yẹn nínú white shirt tó wọ̀ ó sòkì ni. Ẹjọ́ èèyàn wa pásítọ̀ yẹn mi tó wẹ́ pé máa kú kò ní kú o because bọ̀ yẹn ó bá púpọ̀. Bẹ̀rẹ̀ tó wẹ́ pé wọ́n sì lè sáré rọ̀ọ̀ṣì ẹ̀ tó táì tó sì fọwọ́ tó sì ń ṣe báyìí tó sì wà ń lẹ̀lẹ̀ tó bá ti rí fídíò yẹn ẹ jẹ́ kí n mọ̀ tó sì wà ń lẹ̀lẹ̀. Ẹ bá wa ó yẹ kẹ́ sáré bá wa àwọn èèyàn lè fídíò ẹ̀ òbẹ̀ tó yẹ kẹ́ sáré bá wa rọ̀ọ̀ṣì ẹ̀ lọ sí hospital ni. Wọ́n lè dọ̀ hospital gan kó wá sínú. Wọ́n lè dọ̀ hospital sí kan ní kò sí iná kò sómi. Tinubu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká defend ara wa. You can defend ara wa. This is getting too much now. Ṣé àwa jẹ́ sèrè ni àbí a jẹ́ ṣíkì wọ́n dẹ̀ ń wọlé wọ́n dẹ̀ ń pa ẹni bọ́ káwọn èèyàn lọ nísìn ọmọ wa bèrè bíi 200 million 300 million tó bá tún wá gbóyà tó lọ fi ra irinṣẹ́ tó bá tún máa fi pa ẹlòmíì wọ́n tún máa fi ra irinṣẹ́ tó bá tún máa fi gbé ẹlòmíì ó ga gan o Yorùbá oh my God
oh my god Yorùbá bóyá sùn ló mú àyálé Kọ́lá wọlé ni o kò tiẹ̀ fẹ́ yé Ọlọ́run tó wá ní kò fẹ́ yéèyàn mọ́ kò fẹ́ yé mi mọ́ ṣé àwa náà la wá pọ̀dà tó báyìí Yorùbá ló sùn ló mú báyìí Yorùbá ló ní òkàṣá náà ó ti wá lẹ́tì kẹ gan o Ọlọ́run kò sẹ́jọ́ yín kọ́ o wàláì ẹran tó mèrè jẹ ló ní kí gbẹ̀gìrì sàn ẹjọ́ yín kọ́ náà ẹjọ́ yín kọ́ àwọn bàbá wa náà fìyà jẹ wá sọ̀rọ̀ sókè tí yóò ká gbọ́n tẹ́fẹ́ sọ̀rọ̀. Ọ̀ṣà bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó bà wá lẹ́rù bàbá ti ṣe o. bá a ṣe lọ sí Kogi yẹn ká lọ àríjìnlẹ̀ ni à ń padà lọ bẹ̀. gbogbo ìtàn àwọn kan ṣe fídíò tó ń pè é Sunday Igboho ti dé o ẹgbàá wa wọn ṣe fíìmù ni à ń padà. iṣẹ́ tá a bá fi rán ipò kíkà. bẹ́ẹ̀ ni bàbá. àwa ti sọ pé a fẹ́ jà fún ẹ wa. bẹ́ẹ̀ ni. a gbọ́dọ̀ bẹ̀rù. nígbà tá a ti wá láwọn bàbá wa lẹ́yìn tó sọ pé wàhálà àwọn tí ń jiyàn gbé yìí kókó gẹ́ tá a lè fèsì wọn tá a dẹ̀ ní bàbá arẹ́dì àwa ò gbọ́dọ̀ bẹ̀rù. bẹ́ẹ̀ ni. àwọn tó ń pa ní gbogbo àbá ọdẹ ní Kwara lẹ́bi rẹ̀ mo lọ òkè ọdẹ so mo dé eru nígbà tí mo ń bọ̀ láti gbogbo ẹ̀ mo ní pẹ̀lú yẹn dá a padà lọ kó àwọn aráàlú yẹn padà síbẹ̀ nírọ̀rùn. Ọ̀ṣà Ìgbòho Ìgbòho. a débẹ̀ àbá ọdẹ a débẹ̀ baba ńlá màá débẹ̀ gbogbo bẹ̀ ni màá dé tí èsì pé yẹn sẹnu. Ìgbòho Ọ̀ṣà ó débi tí o fẹ́ dé ó débi tí o fẹ́ dé bàbá àtẹnu ló gbé tí wọ́n kọjá ìgbésẹ̀ ó débi tí o fẹ́ dé. Àdìsá tíá Àdìsá nìyẹn olóhùn ṣe tán fídíò kan mo fẹ́ play o ṣùgbọ́n Ọlọ́run mọ̀mọ́ jẹ́ kí n play ẹ̀ olóhùn ti ṣe tán láti lọ gbà wá kalẹ̀ bá Tinubu mo fẹ́ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Listen what is going on. That they now have an identity called Yoruba Fulani. Yorùbá. ẹni tẹ́ bá wà ní TikTok ẹ lè máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí náà là ń jẹ lórí YouTube tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá wà power tap kalẹ̀ láwọn èèyàn gbé wọlé fọlọ́run bàbá tẹ́ ń wò wá náà lórí kíní ẹ bá wa kí ẹ máa bá wa ṣe ẹ bá wa like ṣe ẹ bá wa ṣe whatever. Àdìsá ó David ẹ gbọ́ ọ̀gá táwọn bàbá wa sọ wọ́n ní a ti ní Yorùbá Fúlàní wọ́n pa àwa wọ́n wá ń kó àwọn ọmọ wọn fi ń replace wa lórí ilẹ̀ wa Yorùbá ti sùn lómù àti yálé Kọ́lá wọlé o àdẹ yálé Kọ́lá wọlé ẹ̀ ń tẹ́ já síwájú wa lẹ̀ ń ṣèkà fún wa ẹ̀ ń fi ilẹ̀ Yorùbá negotiate ẹ dúró ní ìdúró pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ Yorùbá people let's do this together ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ pé Bọ́lá Ahmed Tinubu ààrẹ náà ní ìsẹ̀ à ń ṣe show èèyàn 146 ló ń wò wá èèyàn 45 péré ló lè like show báwo ni ọmọ Fúlàní àbí Ìgbò máa play fídíò kan fún yín o wọn mọ̀ gbé fídíò yẹn wá ní táwọn ọmọ Ìgbò ti ń ṣe show tẹ́nìkan ti ń sọ pé Yorùbá lòun ẹ wá wòye likes tó wà lórí fídíò yẹn máa ṣú ẹ fún yín máa jẹ́ kẹ́ wòye likes tó wà lórí ẹ̀ òun ni fídíò máa fi ń rìn làwọn má pè mí for now jàre làwọn international body wọ́n máa fi ń rí àwọn fídíò tó máa ṣe ṣùgbọ́n tẹ́mi bá ṣe fídíò tó bá ràn mù tó ń rìn dín lẹ́lẹ̀ mo ti ju fídíò kan sórí kinní láàárọ̀ yìí sórí YouTube láàárọ̀ yìí bóyá 1 hour bóyá wọ 200 àbí 300 ló wọ̀ ó pọ̀ ni tá a bá ṣe fídíò tó bá rìn dín tó ń ràn mù tẹ́wọ́ pé àti má ti like issue àbí tí mo bá ṣe ẹ ó máa make owó yọjú mọ́mọ́ yìí ti ń ṣoge òhò làkàrà wà táwọn Ìgbò bá wá ṣe fídíò Ìgbò máa like ẹ Fúlàní máa like ẹ Hausa máa like ẹ not because of anything because àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti ready láti gang up lórí Yorùbá àwọn Yorùbá kan tí wọ́n fẹ́ Tinubu àwọn náà tún máa like ẹ àwọn Yorùbá kan tí wọ́n fẹ́ Sunday Igboho àwọn náà tún máa like ẹ àwa rìn dáadáa international body àwa rìn ṣùgbọ́n ti wà láàrin ara wa ló ti mọ̀ máa jó palongo because ẹ ti wò pé tẹ bá ti like ẹ tẹ bá ti ṣe ẹ̀wọ̀n àmẹ́ẹ̀kì owó
kágbàdo tó dáyé kinní kan ládìyẹ ń jẹ o kò kí ń sọ̀rọ̀ gbéraga ààyò níbi òpá wa o. Noticing what is going on, that they now have an identity called Yoruba Fulani. Yoruba Fulani. Yes. The Fulanis that came to Yoruba land. Yes, that's Yoruba Fulani. We go to Ogbomoso, Igboho, Upper Ogun, Ilorin. They are now creating an identity called the Yoruba Fulani. It used to be Islamic identity. Wọ́n ti flag Facebook wa o, so mi ò ready àti pariwo àbí láti ṣépè fún anybody tó bá flag ẹ̀. Ìwọ tán bá jábọ̀ tà máa bá wa lórí tó kó wá kú àbí kó máa wo later. Bàbá mi ẹ continue jàre. Noticing what is going on, that they now have an identity called Yoruba Fulani. Yoruba Fulani. Yes. The Fulanis that came to Yoruba land. Yes, that's Yoruba Fulani. We go to Ogbomoso, Igboho, Upper Ogun, Ilorin. They are now creating an identity called the Yoruba Fulani. It used to be Islamic identity. But they're now saying, okay, we have... The Fulanis are coming down to Yoruba land. They are now creating identity called Yoruba Fulani. And before that identity tó fi lè surface to the world, kí ló máa ṣe? Wọ́n máa pa ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá kúrò. So wọ́n fẹ́ kí ìran Yorùbá exist nínú map. Tó bá wá ń sọ̀rọ̀ máa ní àwọn ọ̀ràn kan wà. Yorùbá Fulani ni wọ́n. Àwọn bàbá wa náà ń sọ̀rọ̀ yìí now. They are now creating identity called Yoruba Fulani. It is the agenda of Usman and Fodio. Bàbá wọn láti 1804 tó ti lọ ló ní pé ẹ pa wọn. Sultan of Sokoto àbí kí ló tó wọ́pọ̀ akótó pé Sultan dé. Òun náà ní pé ẹ má jẹ́ kí ẹni after not gba independent oṣù gba independent 1960 náà ló sọ wípé ẹ má jẹ́ kí anybody kó rúùlù Nàìjíríà, ẹ má kí power shift hand. Wọ́n ní Nigeria should, mo ti gbé sórí YouTube Yorùbá Wuyi láti bí ọ̀sẹ̀ kan sìn. Wọ́n ní Nigeria should be Usman and Fodio estate. As Nigeria ta ẹ̀ṣẹ̀ gba independent yo, ó gbọ́dọ̀ jẹ́ Usman and Fodio estate. Ìpín ogún ìpín Fulani Usman and Fodio ló yẹ kó jẹ́. Àwọn bàbá wa ni wọ́n ń sọ̀rọ̀ pé they are now creating an identity called Yoruba Fulani. Àwọn tí wọ́n fi orúkọ wọn sọ Abuja dà. Àwọn Buhari. Because many of you going to Abuja, you see street kíní kan ẹ pé àwọn street máa wà l'Abuja yẹn gbọngbọngbó gbọngbọngbọn kwánkwọngbọn àwọn orúkọ yẹn àwọn ìran kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi gbọ́njú mọ́ àwọn ìran yẹn. Moment tó ń jẹ́ Dan Buhari mo ní kéré kò síbẹ̀ yìí fẹ́ ṣe wọn ń gbọ́ èrò sórí. Dan àwọn Buhari wọn kì í gbẹ́rù sórí. Àwọn dà lé ní Nàìjíríà. Àwọn dà lẹ́ni ní Nàìjíríà àwọn tí wọ́n pè ní Dan Buhari àwọn Buhari. So now they are now creating identity called Yoruba Fulani. So máa sọ̀tọ̀ pọ̀ pé Ọlọ́run tẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀ pé ìran kan wà wọ́n pè wọ́n ní Yorùbá nígbà kan. Ṣé gbọ́ àwọn bàbá wa náà nọ́mbà tó ń sọ̀rọ̀ yìí Ọlọ́run tèmi kúkọ́ ni mo ṣe léyìí sìn ẹni ní Yorùbá Wuyi ló sọ pé báyà tún bẹ̀rẹ̀ sọ ṣàjàre lẹ́kìn tún bẹ̀rẹ̀ láti lẹ́kìn máa interject. What is going on? That they now have an identity called Yoruba Fulani. Yoruba Fulani. Yes. The Fulanis that came to Yoruba land. Yes, that's Yoruba Fulani. We go to Ogbomoso, Igboho, Upper Ogun, Ilorin. They are now creating an identity called the Yoruba Fulani. It used to be Islamic identity. Islamic identity. But they're now saying, okay, we are Fulani Yoruba. They are Fulanis, but most of them were born in Yoruba land. Yes. But you know, that concept of Fulani Yoruba, they are trying to separate it from Yoruba identity. That was the... They are trying to separate it for Yoruba identity. Even though wọ́n sọ pé Yorùbá Fulani làwọn, wọ́n máa jẹ́ kó yé yín pé àwọn kì í ṣe Yorùbá o. Yorùbá Fulani ni wọ́n. So ti yé yín, olè ni wọ́n fẹ́ jẹ́ Yorùbá, wọ́n fẹ́ jẹ́ Fulani. Ẹ mọ̀ Hausa, inú mi dùn pé mo kọ́ àwọn èèyàn kọ sí comment section gbé gẹ́gẹ́ bí Hausa Fulani.
Hausa mélòó ló kù ní north nísìn. Ẹ dárúkọ ní 19 states tó wà nílẹ̀ Hausa. Ẹ dárúkọ governor kan fún mi tó jẹ́ Hausa. Please just name one governor tó jẹ́ Hausa. Fúlàní ni wọ́n. Kí ni wọ́n deputy governor Fúlàní. Yorùbá ẹ jí eye súnmọ́. The Fulani Yoruba that Sunday Igboho attacked. The Fulani Yoruba tí Sunday Igboho attack. Ẹ bá mi fún lésì ọ̀rọ̀ tó sọ yẹn. The Fulani Yoruba Sunday Igboho attacked. Ṣé Fulani Yoruba ni Sunday Igboho attack? Àbáwọn Fulani tí wọ́n pààyàn nílẹ̀ Yorùbá. Yorùbá àárín gbùngbùn ogun láwà. Ogun wo ọmọ àyọ̀gọ̀ Tinubu lára anybody. The Fulani Yoruba that Sunday Igboho attacked. The Fulani X-Men. The Fulani that were attacked. Daddy, one of the Fulani X-Men that were attacking us ni Sunday Igboho attack. Bàbá yìí mọ̀ pé Sunday Igboho ṣiṣẹ́ àbí wọn mọ̀. Ebe rí nísìn. Ewu bàbá yẹn ó kó ọ̀rọ̀ yẹn sí lẹ́nu padà. Ọ̀rọ̀ tó sọ yẹn ó kó sí lẹ́nu padà. The Fulani X-Men that were attacking us in Yoruba land. Òní wọ́n mọ̀ ṣẹ́ tí Sunday Igboho ń ṣe. Wọ́n mọ̀ tó ń dá wọn dúró láàmọ́. Wọ́n mọ̀ pé Sunday Igboho ń gbìyànjú fún wa. Ohun tó wá ń dá wọn dúró tó fẹ́ fi wá jẹ́ kó pa wá tó láàmọ́. Ekiti Pepe Adura di Pepe ẹ̀jẹ̀ ṣàn lálẹ́ àná. Ẹ̀jẹ̀ ṣàn. Daddy ẹ sọ. They were attacking the forests. That was when he was attacking. But again, some of them that were uprooted were Fulanis that were. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá yìí. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá yìí fún èsì tí wọ́n fún máa yìí o. But tẹ́ bá rí èsì yẹn èmi rí o. Torí èsì yẹn ló yẹ kí n play video yìí o. Tẹ́yìn ò bá rí èsì. Tẹ́ bá gbọ́rọ̀ tí máa yìí sọ yé. Tí ẹ̀dẹ̀ rí èsì tí bàbá yìí kó tó fi fún. Ẹ bá mi kí bàbá wa yìí pé wọ́n ṣeun. Mo rí èsì yẹn o. Mo sọ wípé Yorùbá tẹ́ bá ń wo show mi. Ẹ má máa wo show mi pẹ̀kọ̀ ń wo show mi. Ẹ wo show mi pé show yìí kí ló jáde ń bẹ̀. Yorùbá ló gbọ́rọ̀ Yorùbá mọ̀ gbọ́ ni wá. Tí mọ̀ sọ bá ń sọ̀rọ̀. Àwọn kan wà tẹ́ pé mọ̀ gbọ́ ni wọ́n. Àwọn kan tó wá tún gbọ́ tán wọ́n tún mọ̀ pín wọ́n á tún pín. God bless you bàbá. Àgbáyé á túbọ̀ dálẹ̀ ní ṣòfò. Wọ́n ti fẹ́ kó gbó Sunday Igboho lẹ́sìn. The Fulani Yoruba that Sunday Igboho attacked. The Fulani X-Men. The Fulani that were attacking the forests. They are attacking us in the forest. That was when he was attacking. But again, some of them that were uprooted were Fulanis that were born in Yoruba land. So they lived there. Correct, but they used to self-identify as Muslims. You understand? But now they've added a second layer now. Muslims first, and now Fulani Yoruba. It's just growing now. When Ottoman Danfodio came, did he come with Islamization? I just love this Baba. I love this Baba. So because the Fulanis were born on our land now, they should be attacking us. Kawagbe Sule Rani. So Allah. No, ma play lanes when 13 pay ma pay yin padà, ẹ má bínú torí Ọlọ́run. TikTok tẹ́ bàbá wa power tap lè gbé yín wọlé o please. Ma fẹ́ ṣe show ton kí tó gbà wọ́n yàn wọlé lórí TikTok. But ma ti wọlé nsin wọ́n bẹ̀ sí ní distract mi. Wọ́n ní meet, wọ́n ní ṣe wọ́n kan wọ́n bẹ̀ sí ní ma distract mi. So I don't ma ṣe show mi débì kan ma ṣe wá gbà wọ́n wọlé lórí TikTok. Ẹ má lè dúró fine. Tí bá dé lè dúró fine. I am not trying to be rude. Please, ẹ má bínú torí Ọlọ́run. But I don't want to go through kinile ni. Ritualism. There's nothing you can do to stop ritualism from existing. Ẹ wo kan tí mo fẹ́ kẹ́ wo mo mọ̀ gbé wá báyìí ní screen record mi. Mo fẹ́ kẹ́ wo bí like yẹn ṣe ń lọ. Ayé ọ̀tá Yorùbá ni wọ́n bàjẹ́ lórí page yìí o. Wọ́n mú Yorùbá báyìí, wọ́n ṣá Yorùbá wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. Ẹnìyẹn dẹ̀ sọ wípé Yorùbá lòun from Ọ̀yọ́. Ṣọmọ Yorùbá ni lóòótọ́. Yorùbá Ọ̀yọ́ man, original Yorùbá man, explain truth about Southwest Nigeria. Many ethnic groups in Nigeria don't know. Wọ́n ní ẹnìyẹn pé ọmọ Yorùbá original ni. Ó explain nǹkan tí many people don't know nípa our Southwest. The more tí like yẹn lọ lórí page yẹn, the more tí àwọn international body máa fi rí. This is a platform
of the Igbos. Ẹ wá gbọ́n tó sọ pé Ọ̀yọ́ lòun ti wá, ẹ wá gbọ́n tó sọ lẹ́nu, kẹ wá jọ̀jì ẹ̀ bóyá ọmọ Ọ̀yọ́ ni. Wọ́n dẹ̀ gbé show yẹn, wọ́n gbé tìràbàyè, wọ́n gbé rìn dáadáa, everybody máa rí. Now let's listen to them. Ẹ máa wọ ẹ̀rín náà, ẹ̀rín tí wọ́n. Ritualism. There's nothing you can do to stop ritualism from existing in Ogun State. Even if you give each one of them $1 million, it won't stop because it is in the DNA. You understand? You know, sleeping with their mothers, sleeping with their daughters, you know, skull mining, you know, the skull mining is... Wọ́n lẹ́yìn Yorùbá, wọ́n lẹ́ ń bá ìyá yín sùn. Wọ́n lẹ́ máa ń bọ́ ọmọ yín sùn. Wọ́n ní kódà wọ́n fún yín $1 million. Kò ní kẹ́ máa gé orí. Ẹ jọ̀ọ́ sí ọmọ Yorùbá ló ń sọ̀rọ̀ yìí. Yorùbá Wuyì ti máa ń sọ fún yín nígbà yẹn pé àwọn ìtàn òfò tẹ́ máa ń sọ, àwọn Fúlàní ń kó sí abẹ́ ti máa ń sọ fún yín gbà yẹn. Hold on please. Hello. Ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan. Ẹ má bínú torí Ọlọ́run. Àwọn ìtàn òfò tẹ́ máa ń sọ nígbà yẹn wípé àwọn Fúlàní máa ń kó sábẹ́ ẹ̀ nígbà mi gbọ́. Ìbẹ̀rẹ̀ tí ń rí nísìn. Now go ahead please. Ritualism. There's nothing you can do to stop ritualism from existing in Ogun State. Even if you give each one of them $1 million, it won't stop because it is in the DNA. You understand? You know, sleeping with their mothers, sleeping with their daughters, you know, skull mining. Ẹ bá wa tẹ àwọn kíní kan tó máa ń tẹ̀ yẹn, bá wa máa kọ́kọ́ mẹ́sẹ̀ jọ sọ̀rọ̀ tó ń sọ òyìnbó ló fi ń sọ mẹ́ẹ̀ kan gbé péjì wa wálẹ̀ fọlọ́ọ̀ bá bẹ̀. Ṣé pé bọ́ yẹn ń sọ níbẹ̀ yẹn náà ń ju gift náà ń ṣe kíní kan náà ń tẹ love like button náà ń ṣe everything. So ló yẹ kó lè rọ́rọ̀ yẹn sọ tó bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àbí ká má wulẹ̀ play ẹ̀ jẹ́jẹ́ kí n fẹnu sọ fún yín. Ṣé kí n má play ẹ̀ tábà ti rí comment, ṣé kí n má play ẹ̀ kí n kàn fẹnu ṣàlàyé nǹkan tó sọ fún yín? Because tábà ti rí comment kí n má fẹ́ yẹ kí n fẹnu ṣàlàyé fún yín, ká má wulẹ̀ play àwọn nǹkan tó sọ. Àwọn nǹkan tó sọ náà nìyẹn pé Yorùbá kọ́ fún yín ní $1 million. Wọ́n ní ẹ̀ ní yege orí. Wọ́n ní no wonder that's why they are heartless. Wọ́n ní inú ẹ̀jẹ̀ yín ló wà. Wọ́n ní inú DNA yín ló wà. So I should not play it. I will not play it too because mi ní jẹ́ kán gbé page mi wá tábà tí ráwọn tó máa bá wa like ẹ̀. So mi ní jẹ́ kán gbé page mi wálẹ̀. Ẹ ká gba call. Hello. Ultra 1414745331. Call Henry. Máa Henry náà. Ẹ bá ti pè yín lẹ́ẹ̀kan tẹ́ bá ti gbé. A ní pè yín mọ́ o. Ẹ dákun tó lọ because mo ní nǹkan tí mo fẹ́ ṣe lẹ́yìn. Ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan kó stop, a máa pè yín padà. Fọlọ́run bá bẹ̀ yín. Ẹ bá gbóhùn sókè sà. Ẹ má bínú máa ní sí tẹlifóònù. Ṣé bàbá lẹ́wà? Ẹ tó pè yẹn kó stop jàre. Tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop. Ẹ má sọ mi di. I don't know. Please, I am sorry if you call again, 234 something. If you call again, Mr. Tony G, I have to block you, sir. If you call, sir, Oma, if you call again, I will block you. Just wait, I will call you back. Please. I don't know. If you call one, stop, I'm not paying padà. You continue calling. Gbọ́n sókè.
ẹ kú ètò Yorùbáwùyí. àjọ ń ṣètò ní sa ẹ ṣeun gan mo dúpẹ́ o. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín o. àṣẹ Òdùmarè. ṣe rí ti arákùnrin tó sọ pé òun ọmọ Ọ̀yọ́ tó fẹnu ẹ̀ ń tùtùkùtù Ọlọ́run á dá lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Àdúrà tí màá ṣe fún nìyẹn. So gbogbo problem ta ní èní yìí ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire àti Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. Kò sí ó jẹ́ oníwèrè oníjàbàjàbà àwọn Ọ̀yọ́ tẹ̀yìn ń wò yẹn torí ẹ̀nà yẹn máa ń pè wọ́n ní Ọ̀yọ́ ayọ́ ọmọ ọlẹ̀. bàbá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ anybody tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ lóòótọ́ lórí ètò Yorùbáwùyí ẹ free sí opinion yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ṣé rí ìtàn tá à ń sọ yìí ẹni tó ń sọ̀rọ̀ yìí lọ́dọ̀ tèmi o mi ìmọ̀ àwọn tó ń wò mí eléyìí ò kì í ṣọmọ Yorùbá bẹ́ẹ̀ because ṣé bàbá ẹni sùúrù sá ẹni sùúrù máa fi ń lẹ̀kẹ́ sọ̀rọ̀ ṣé rí tíyàn méjì bá ń jà wọ́n tó gbé Yorùbá lànà alágbá ò ní wọbẹ̀ àwọn kan ti rí pé ilẹ̀ Yorùbá àti Ọ̀yọ́ àti ń pín àwa wẹ́wẹ́ àwọn kan máa wọ́n náà máa lọ́ọ́ yọ ọmọ Ọ̀yọ́ làwọn ṣé ọmọ Ọ̀yọ́ lè sọ wípé Yorùbá ń bá yẹ ẹ̀sùn ẹ jẹ́ ká tí ibìsà náà kíyèsí oògùn ọ̀rọ̀ tí bàbá yìí sọ̀rọ̀ yẹn pọ̀ tó pé bí tọ́pẹ́ kọ́mẹ̀ntì lọ púpọ̀ ni màá pílẹ̀ fún yẹn ẹlòmíà máa sunkún ni tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹlòmíà máa ké. èmi ti ṣe àdúrà fún pé Ọlọ́run á dá lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. àwọn ìṣọ̀pọ̀ ọmọ Yorùbá ni. orí kejì ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sà. ṣe rí àwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n níṣẹ́ láti ṣe ìdí àti túmọ̀ ni pé ẹ wo èyí tó sọ pé òun jẹ ọba ní ìlú Ìwó kí n kú dárúkọ ibi tó ti ń sọ kàtìkàtì ṣùgbọ́n kí ni Olúwo ìṣàfẹ́nu ara ẹ̀ sọ torí pé kò láìkí òṣìwájú tó jẹ́ Ọọ̀ni wọ́n ń ṣe ritual wọ́n fẹ́ jọ kí ni Olúwo ìṣàtì ìfẹ́nu ara ẹ̀ sọ ǹjẹ́ ilé èèyàn kankan kó pè kó tẹ̀ á béèrè pé ibi tó ti fi èèyàn ṣe ètùtù tó ti ṣe kinní yẹn àwọn fẹ́ kó mú jáde. àwọn bẹni ní jáde fún o ms baba. àbóyè yìí sìn so can you imagine àwọn àgbààgbà wa gangan ló yẹ kán sì try tá bá rí ẹni tó bá mọ̀ pé ẹnu wọn fi nǹkan jó òun lẹ́nu àbóyè tí ibẹ̀ yẹn tí ò bá gbé àbí tí ò bá ní interest sí kókó lọ wé láwà ní nọ́ọ̀tì lọ́hùn ká sí ní nílẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ni oríkejì ṣé a ti pariwo àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin wa tí ẹ bá sọ pé bóyá president Bọ́lá Ahmed Tinubu ló máa gbà yín ẹ ń tọ́ra yín ni o because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo ẹ̀ ló mọ̀ torí ẹ̀ ló ṣe sọ pé ibi tí Buhari bá iṣẹ́ dé ibẹ̀ lòun máa ti bẹ̀rẹ̀ tí ò bá yẹ pé ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ṣé ẹ̀yin mọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀nà ṣẹ̀ríà tó ń sọ pé Ọbásanjọ́ ló kọ́kọ́ sáìn ẹ̀ pé torí pé ó fẹ́ ṣe third time àbí second time wọ́n sọ pé tí ò bá lè sáìn ẹ̀ kò ní ṣe tó dẹ̀ fọwọ́ sí ṣẹ́yìn máa mọ̀ wọ́n fi wá ń ṣe politics ní nílẹ̀ Yorùbá tọ́rù káwọn ń ṣe lójú ara wọn. bàbá wa kí wà ní solution báyìí látọ̀dọ̀ tí. nǹkan tí a lè ṣe ẹ jẹ́ bó jẹ́ àwọn tó wà ní diaspora náà máa lọ sí White House wọ́n make sure pé wọ́n play gbogbo fídíò 30 community ní Kwara State gbogbo àwọn ọba wọn kúrò nílé Tinubu ò rí ọ̀rọ̀ sọ wọ́n pa èèyàn 200 ní Kayama kò rí ọ̀rọ̀ sọ èyí tó ń pè é èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò pẹ̀lẹ́ tó máa bẹ̀ mí dẹ̀ lè pé ó ti fail tó kó gbé ara ẹ̀ síbẹ̀ ní second time tó bá rúùlù kó má kú mọ́ Awólọ́wọ̀ kò ṣe ju ìjọba South West àgbàgbé ẹ̀ kì í ṣe gbogbo Nàìjíríà ni Awólọ́wọ̀ ló rúùlù South West nìkan ni kí ló dé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ àwọn ọkọ̀ ọ̀sẹ̀ nítorí Buhari ti du ipò lẹ́ẹ̀mẹ́ta tí ò wọlé tí Tinubu ń lo géèmù pé kóun ṣàfẹ́ ṣe president àbóyè ń sìn tó lọ gbé màá nìyẹn wá gbogbo wa la gbọ́ nǹkan tí Bàbá Gàlàdí máa sọ torí Ìlọrin pé torí ẹ̀ náà ṣe lọ gbé Buhari wá kó wá ṣe kí tó ń tú àṣírí. bàbá wa kí ni solution sir. àwọn tó wà ní diaspora kò ní rẹ̀ wọ́n àwọn náà lè gbà wá kọ́míṣọ̀ pé wọ́n ṣe rally níbí báyìí pé sáìtì ní South West ní Kwara State community báyìí nǹkan ó ti ní problem wọ́n ti tó o president ò sọ̀rọ̀ o because àmọ̀ kò ní mission wọ́n jọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní. president America mọ̀ náà ṣùgbọ́n ní káwọn ọmọ má ti lọ sí Kwara State. táwọn ọba tún dìde ń bí ká dìde ń bí kán ṣe rally kan ṣe gbogbo ẹ̀ ṣe rò pé àwọn tó wà ní Nàìjíríà ṣé àwọn tó rọwọ́ ra dátà tí ó tẹ̀ wo ètò tá à ń ṣe yìí ṣé wọ́n fẹ́ mọ̀ tó ṣe yìí tó yẹ kó tún pe bàbá ẹ̀ pé kí ni nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ ó ń wá city boy ó ń pínlẹ̀ sí idiot káàkiri
àwọn oníranù. Ó dà ẹ ṣeun gan sir. God bless you. Bóyá wọ́n fẹ́ jogún ilé ayé ní àtẹ̀mọ̀ fún wọn kọ́ get out. Bàbá Tinubu èmi sì ń bẹ̀ yín ni o. Ẹ̀yin lè wà ń bẹ̀ ń sìn àkànbí ọmọ olódò dẹ. Ìyá mi tó máa pẹ̀ ojú yín gan jojú tó máa pẹ̀ lóòótọ́. Ojú yín gan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìyá wa tó máa pẹ̀ yìí wọ́n fún wa ní super sticker yẹn ní super sticker ẹni sùn bàbá mi super sticker yẹn dẹ̀ ó rinlẹ̀ ó làmìlaka ó gẹ̀gẹ̀dìgẹ̀ ẹ̀wọ̀n tó máa fún yàn ní nǹkan tó kíkí ní super sticker tán fún mi. Ẹ ṣeun gan I think I am seeing your name for the first time. Ẹni sùn ṣàyẹ̀ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa ní super sticker. Lórí TikTok àwọn TikTok tó náà bá padà yarí autism àwọn náà padà yarí ó padà bẹ̀rẹ̀ sí ní dátí ẹ̀hún kínílẹ̀. Ẹ ṣe gan God bless ọ yá máa lọ sókè àpẹṣẹ àmúra òkè ń gbẹ àpò yìí ò ní gbẹ o ẹ ṣe mo dúpẹ́ gan ẹ ṣe ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. Ẹ̀ka lẹ́mọ̀ èèyàn wà lórí fóònù TikTok ẹ bá wa mute ẹ bá wa mute lórí TikTok ẹ gbóhùn sókè lórí fóònù sà. Ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀rọ ẹ kú dédé àsìkò ẹ̀yìn sọ̀rọ̀ tán agbára ọ̀làbọ̀ lọ́mọ bá yín gbé ẹ̀fí tara yín àti gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá. Ẹ̀rí nǹkan kan tẹ́mi kan fẹ́ sọ nínú ọ̀rọ̀ àwa ìran Yorùbá. Ẹ̀rí níbi tí ilẹ̀ Yorùbá ń bọ̀ yìí tẹ́ ẹ̀ mọ̀ wípé ìran àwọn Fúlàní yìí ó yẹ kó yé gbogbo wa pé ìran Lárúbáwá ni àjẹ́dá titi wọn nìyẹn. Àwọn máa ń pa ìran díẹ̀ ní titi wọn ni tí wọ́n fi gba ilẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ní ilẹ̀. Jẹ́ tí máa ṣe titi wọn nìyẹn. Èmi ọ̀mọ́ ìtawà ẹ̀rọ Yorùbá tá a tún wá ń pariwo pé bàbá Tinubu kìnìkan o. Tinubu sẹ́ẹ̀rì màmá mi èmi máa sọ títẹ̀ ni o. Tinubu ò ní tí Tinubu tí ó fi parí ọdún mẹ́jọ tó fẹ́ ṣe bàbá Tinubu láǹfààní ẹ̀kẹ́ tó ṣe fún àwọn Yorùbá o. Ọlọ́run ọba ń gbọ́. Orí ọjà kábàárà wa tó dodo ọ̀rọ̀ ẹni tó bá sì ní ẹ jẹ́ ká dó kí wọ́n fi wọlé ẹlẹ́ẹ̀kejì mo fi ọlọ́ọ̀bá tó ní ẹ̀mí mo fi tẹ̀lé rí bí bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bá ń gbọ́ o lè ṣe fáàbù kankan báwọn ẹran Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá àwa alágbègbèsẹ̀ láti owó ara wa ọlọ́ọ̀bá ń gbọ́ tá a bá mọ̀ pé lóòótọ́ àwọn ẹran Yorùbá a fẹ́ fi ilẹ̀ wa a fẹ́ fi pètàn. Ojú wá dáadáa ní àwọn ẹ̀rẹ́ Yorùbá. Ó fáwọn ará bíbá yìí wọ́n fẹ́ da ilẹ̀ mọ́ wa lọ ni. Ojú òye wá ní. Táwọn kóòtù wa máa sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí bàbá ọ̀tẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀lẹ́sẹ̀ ìbò epo owó. Ìbò rádaràdà. Bàbá wa kí ni solution because èyí mo máa busy so mi ní pẹ́ kú lórí show ìpúpọ̀. Kí ni solution sir? Tẹ́rí ọ̀nà àbáyọdé mi fẹ́ mú wa ní wípé ẹ jẹ́ ká gbégbèsè látọ̀ wà ara wa ká mọ̀ dòde gómìnà kan mọ́ ká mọ̀ dàtẹ̀ látọ̀ tó bá ti pé lóòótọ́ o àbá ti ṣe tán o láti dára wà ní o torí wípé tá a bá ya jáde gbogbo ní Yorùbá táàdó tẹ́rí tá a bá tí ìbádójẹ̀dọ̀ débi wípé àtàmì àtọ̀ ọlọ́pàá o ká máa gbogbo ara wa ọlọ́ọ̀bá gbọ́n màmá mi kò sí tẹ́rí gbogbo ariwo tá a pa yìí nígbà tí ń bá kó bẹ́ẹ̀ tán yóò tó lè jù báyìí lọ sí ọlọ́ọ̀bá gbọ́. èmi ò ní ẹ̀ka tí ń sọ jù báyẹn lọ. ẹ ṣeun gbọ́n sà káyà jáde ní ti ẹ ká tún gbẹ̀yàn kan sí lórí kò tí ì lè kàn yín lórí TikTok sẹ́ẹ̀ kò tí ì lè kàn yín lórí TikTok alẹ́ àti lè sọ̀rọ̀ lórí TikTok sà àwọn èèyàn wà lórí fóònù tó ń pọ̀ rẹpẹtẹ ẹni sọ̀rọ̀ TikTok yẹn ẹ bá wa power tap lórí TikTok ká lè jẹ́ ká lè sọ̀rọ̀ lórí TikTok ẹ bá wa gbóhùn sókè sà. Màmá wa. Ẹ lè máa gbọ́ wa nínú ilé o kò sáyè o. Ẹ pẹ̀lẹ́ ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín sà. Ok, màmá wa ayéwòye Ọlọ́run á máa wà pẹ̀lú yín Olúwa. Àṣẹ Èdùmàrè. Ṣé rí nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé a ti kẹran mérò ọ̀nà ìṣẹ́gun fún wa nílẹ̀ Yorùbá. Ṣé rí 95% gbogbo ẹni mo fi ń sọ Ìlọrin Ọ̀yọ́ town àwọn ọmọ Káyàmá àwọn kíní àwọn ìlú rándanrandan yẹn ló wà bẹ̀ Fúlàní náà kú bẹ̀
gbogbo wọn ṣẹ̀mọ̀ wàhálà ti wà nílẹ̀ Yorùbá ogun kọ́lọ̀kọ̀ yọ wá ní àwọn bàbá wa náà dẹ̀ fà wá sí gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí a kò dẹ̀ sí nǹkan bí tí mo wá sí kẹ́nìkan wá bá mi ó lóun gbébọn wá èmi náà gbébọn jáde àjọ máa fàyè ara wa nìyẹn ẹ tó bá yá lògùn gbé. so bàbá wa kí ni ká ṣe. nǹkan tó wà ń bẹ̀ sí ni pé bàbá wa tó wà ń bẹ̀ sí tó jẹ́ Tinubu nǹkan tá a máa ṣe ó ní pé kí Yorùbá gidi ẹ jẹ́ ká so wọ́ papọ̀ ká so wa ní ẹyọ kan ṣoṣo ká má máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Mo kọ́ ẹ̀kọ́ kan lára bàbá Tinubu gbogbo bọ́n ṣe bu tó ibi tó ń lọ ló fèsì kí tó fi gbé ibi tó wà yẹn kíní yẹn ti bà wá àwa Yorùbá jẹ́ a máa ń tètè sọ̀rọ̀ gbogbo nǹkan tó wà ní wa la máa ń sọ jáde gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà làwọn yẹn fi ń lò lọ́kùnrin èdè ìpè wa. ó dà ẹ ṣeun gan bàbá wa. Olúwa wà pẹ̀lú wa ojú òní tí wà ẹ jẹ́ kí n fẹ́ lòmí ìláyè. TikTok ẹ bá wa gbóhùn sókè TikTok ẹ bá wa gbóhùn sókè ó náà wà bẹ́ẹ̀ yẹn. mo kí pé ẹ kú kí ó lè dá fún ìwọ̀n wa ẹ ṣe gan ṣe rí àbá tí èmi ò bá mú wá fún nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn ọmọ wa ní secondary school kí àwọn ìjọba wa ìyẹn àwọn governors wa kó jọ kó bá fún wọn ní military training kó jẹ́ kí military training yẹn kó jẹ́ basic fún wọn ṣé ẹ ń gbọ́ nǹkan tí mò ń sọ. à ń gbọ́ yín tẹ́ bá ti wọlé máa bá wa mute tẹ́ bá ti wọlé TikTok à ń gbọ́ yín tẹ́ bá ti wọlé tẹ́ bá wa mute TikTok ti bẹ̀rẹ̀ à ń gbọ́ yín ẹ lọ sórí TikTok yẹn mọ́jà rè. ṣé ẹ ń bọ̀ kọ́ mo ní. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. ṣé ẹ ń gbọ́ mi yé. Okay. ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. àlàáfíà fún yín ẹ kúṣẹ́ takuntakun o. àwọn nǹkan tí hello ma à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. network hello ma. hello à ń gbọ́ yín sà ẹ tó bá ti ń gbọ́ wa nínú ilé wọn máa drop onítọ̀hún ni à ń gbọ́ yín sà. ok pọ́ǹtì mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí èmi ò gbọ́ yín dáadáa bọ̀ tí network yẹn bá ti clear lọ́dọ̀ yìí máa sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ. number one nípa ti pásítọ̀ tí wọ́n pa ní Èkìtì yẹn ara àwọn mistake tí àwọn bàbá wa nú ìgbàgbọ́ ṣe ni wípé sáìdì méjì ni Jésù ní ó ní the lion side ó dẹ̀ ní the lamb side so the lamb side ni pé ẹ fi wọ́n lẹ̀ jẹ́ àtàkì ṣùgbọ́n nísìnyí kò jọ mọ́ o mò ń tàṣírí kan fún yẹn that's number one. number two sẹ́rí títí dọ̀tún la mẹ́wàá látọjọ́ tó ti ń pa Yorùbá mark my word Elijah Adeniyi lórúkọ mi I was born in Ilé-Ifẹ̀ and I'm from Kwara State mi ò tí ì rí ká fà kankan nílọrin kó sọ̀rọ̀ yìí pé àwọn ọmọ Yorùbá tó ń pa yìí. That's number two. Mi ò bá bóyá ń gbọ́ mi ò bò mo kàn ń sọ̀rọ̀ lọ ni. Number three, sẹ́rí àsìkò rẹ̀ Tinubu in fact èmi wà ní àwọn tó ń gbàdúrà fún but I'm terribly disappointed. Nítorí pé nǹkan tí a expect látọ̀dọ̀ ẹ̀kọ́ and let me warn everybody ká tó máa prefer solution tí Tinubu bá kúrò bẹ́ẹ̀ ìyá ó jẹ pírì àti ká múra sáàdùà. Let me tell you anybody wake up tó bá jẹ́ páwọn kan náà mọ báwọn ṣe ń rí ohun irin iṣẹ́ tó ń lò káwa náà lọ máa wá tiwa ní o ó má dùn mí ṣùgbọ́n mo try láti sọ nǹkan tí mo sọ. àwa ń gbọ́ yín sá o à ń gbọ́ yín ketekete à ń gbọ́ yín ketekete. very good so nǹkan tí mo fẹ́ sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé anyway fún èmi gan mo fẹ́ yí padà gba nọ́mbà Sunday Igboho I have a personal word with him. sẹ́ni gbogbo nǹkan kọ́ la máa sọ mo ń lọ sókè ọdẹ mo ń bọ̀ ní baba ńlá wọn àti ẹ̀ nídìí ẹ̀ wọn nídìí láti máa sọ gbogbo yẹn síta mọ́ǹsì silent action ló kù. Let me be sincere with you. Sẹ́rí nísìn èmi máa mobilize àwọn èèyàn ni pé any pastor any church tí òun náà bá ti ní nǹkan ìjà lọ́wọ́ yẹ kó sanction ẹ̀ báwo lẹ́nìkan ṣe máa bọ̀ tá a waste ẹ̀. Let me tell you látijọ́ tí aláyé ti dáyé tá à ń gbọ́ ní Yorùbá
Hausa, Igbo, nísìnyí àti gbọ́ Yorùbá, àti gbọ́ Igbo, àti gbọ́ Hausa, Fúlàní. Ẹgbẹ́ nǹkan tí bàbá yẹn sọ, God bless that old bàbá. Ó ti ń sọ nípa Yorùbá, Fúlàní. We know them, a mọ̀ wọ́n o. Wọ́n máa defend, wọ́n kàn fi religions láti fi deceive wa ni. We know it's you. And let me tell you, ohun tó ń dùn mí ni pé ọ̀rọ̀ ẹ̀mí ni mo fẹ́ sọ yìí o, ẹ jẹ́ ká gbàdúrà because mo ń sọ kí gbogbo ayé gbọ́, wọ́n bewitch president wa to the extent that kò lè sọ ha because he's hungry for 2027. Kó tó di 2027 tá a bá wake up, mò ń wá solution ni tá a bá wake up. Wọ́n á ti wé ti Yorùbá jìnnà yín ká tẹ̀ ti bàjẹ́ jìnnà kò ní sẹ́nu kankan bẹ́ẹ̀. Then lastly, bí Sunday Igboho personal opinion mi ni o ká gbàdúrà fún ẹ̀ ojúlala kan fi sọ́rí toró níbọ̀dé pọ̀ láàrin ọmọ Yorùbá gan. Let me tell you, set it trap mi ilẹ̀ fún Sunday Igboho báyìí, mark my word. Kódà ẹ rí i pé Yorùbá gan ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bá Sunday Igboho jà báyìí. Wọ́n ti set it trap. Mo sọ̀rọ̀ bí ẹni ẹ̀mí, mo sọ̀rọ̀ wòlíì fún yín ni o. Eléyìí mo máa ń sọ torí èmi máa ń fẹ́ dákẹ́ tẹ́lẹ̀ but let me tell you, mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú millions mo lè fi bẹ́ẹ̀ tẹ̀ pé wọ́n ti set it trap lẹ̀. In fact, àwọn èèyàn tó ti ní wọ́n máa takù Sunday Igboho ti wà lẹ̀. Gbogbo ìlú tó máa fẹ́ lọ wọn àníìdí ọ̀rọ̀ mọ́ sí ọmọ Tinubu ni let him take action kó ṣiṣẹ́ mi náà secretly àwọn kan mí mẹ́nu mọ́ ni ẹ wo bá ṣe lọ wéèsì àwọn èèyàn tó bá ń ṣèṣọ́jí tó ń ṣe gbẹ̀ type kan táwọn èèyàn bá ń rí AK mo ń pòwe ni o káwa náà wá AC-27 AC-27 ẹ ṣe bàbá wa God bless you sir. Bàbá wa ní tó bá ti wá AK kìíní kan káwọn náà máa wá AC lọ́nà ogun gbẹ̀bọ̀n ẹ bá mi gbóhùn sókè bàbá mi. TikTok ta ló kọ́kọ́ wọlé náà ó yà pé Mr. Ajẹ́ pé ló kọ́kọ́ wọlé ìṣẹ́jú kan bàbá mi ẹ káàbọ̀ sà. jọ̀ọ́ jàre ìyá mi. Yes sir. Ẹ mọ nǹkan tèmi fún kàn fẹ́ sọ. Number one tèmi ni pé ọ̀rọ̀ àwọn tí tán pa láì ṣe irú ṣọ́ọ̀ṣì kan tán dé tí pásítọ̀ yọ ọ̀kan síta ká mọ́ gbọ́ kan lè báíbù mọ́ o ká kóníkálùkù kò sẹ́ni tí ò jáde nílé olóògùn kóníkálùkù kó padà lọ sílé ẹ̀yìn nǹkan tán bá ṣe nílé wọn ọgbọ́n tán bá rí mọ̀ pé wọ́n lè dà torí ọ̀rọ̀ yìí ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn ní ìkejì ṣẹ́rí Tinubu mo sọ fún ẹni ní bóyá last week mo ní tó bá kúrò bẹ́ẹ̀ ó máa ṣẹ̀wọ̀n ṣẹ́rí àìtí kúrò bẹ́ẹ̀ báyìí àwa tá a sọ wípé ọmọ wa ni ká mọ́ ro nǹkan tó ṣe fún wa ká dìbò fún àwa òun náà pa yìí ṣẹ́rù pé Yíbò máa dìbò fún Tinubu ṣẹ́rù pé majority Hausa máa dìbò fún Tinubu ò níbi kankan lọ pẹ̀lú bó ṣe ń ṣe wáyìí kò níbi kankan lọ o ṣẹ́rí tí n bá tẹ̀ tí ń gbọ́ bàbá wa 1 minute more mi ìfẹ́ pẹ́ lórí ṣòlè ni 1 minute more sir. ṣe inú mi máa ń bàjẹ́ mo sọ bóyá last week mo sọ fún ẹ mo ní ẹ bá a pe bàbá Akíntóyè kó ṣí wàhálẹ̀ bàbá ló ń sọ pé ká mọ̀ jà ìjà ti dé báyìí ó ní mo máa sọ fún ẹ̀wọ́ náà máa rí kíní mi ní òkè sọmọ kékeré bí mo ṣe wà yìí iṣẹ́ tí n bá gbọ́ pé ibì kan wà tán ti ń kí tán ti ń fa wàhálà Yorùbá báyìí mo rẹ́dì láti bọ́ tàbẹ̀ tí n bá máa kú kí n kú kí n máa lọ káwọn ọmọ tèmi kán lè gbádùn lọ́jọ́ alẹ́ ẹ ṣeun gan bàbá wa lọ́jọ́ wájú. ẹ ṣe mo dúpẹ́ sà ẹ ṣeun gan bàbá wa bàbá yẹn ọ̀rọ̀ tó máa ń sọ yẹn ẹ jọ Ọlọ́run nípa ẹnìkan kan nínú Ọlọ́run àgbà sókè àgbò àgá ṣàánú fún wa ẹ bá wa gbóhùn sókè Mr. Ajẹ́pẹ́ ṣe wà ń bẹ̀ sà ẹ gbóhùn sókè lórí fóònù o Ajẹ́pẹ́ Mr. bá ṣì wà ń bẹ̀ o. Olùsọ̀rọ̀ wà lè mọ̀. Hello. Ajẹ́pẹ́ fún mi ní ìṣẹ́jú méjì yẹn kún wà lórí fóònù nǹkan ní kẹwọn méjì ni. Hello lórí fóònù o bàbá wa Ajẹ́pẹ́ bá wa gbóhùn sókè sà. Bẹ̀rẹ̀ wa Yorùbá wuyì ẹ kú iṣẹ́ mo ti ń fọ́lò yín
secretly for many years now. ẹ̀yin ni monitoring spirit ni. bẹ́ẹ̀ ni mo monitor yín inú mi dùn síṣẹ́ tẹ̀ ń ṣe ṣe rí onígbàgbọ́ lèmi o àdúrà tí a ti ń gbà láti ẹ̀yìn wá a ò tí ì mọ ibi tí Ọlọ́run ń darí ọkọ̀ Nàìjíríà lọ tí n bá sọ fún yín pé ẹnìkan wà ní Nàìjíríà tó mọ ibi tí ọkọ̀ Nàìjíríà ń lọ ó ń tanra ẹ̀ ni ẹ wo àwọn adarí wa àwọn adarí ẹ̀sìn àwọn tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ẹ̀rí tán sọ̀rọ̀ ẹ̀rí tán dákẹ́ bẹ́ni pé wọn ò sí ní àárín wa bẹ́ni pé kì í ṣe Nàìjíríà yìí náà ń gbé ẹ wo gbogbo àwọn lídà wa tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ yẹn ṣe ẹ̀rí kan sọ̀rọ̀ a ò mọ ohun tí wọ́n mọ̀ àwa public masses àwa èèyàn tó wà ní Nàìjíríà a ò mọ ohun tí àwọn lídà wa tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ gbogbo yẹn a ò mọ ohun tí wọ́n mọ̀ tí wọ́n sì sọ fún wa bẹ́ẹ̀ ni tẹ́nìkan bá sọ pé mẹ̀kúnnù òun mọ ohun tó ń lọ bí ibi tó ọkọ̀ Nàìjíríà ń yí lọ ó ń tọra ẹ̀ ni ṣé rí pé gbogbo àwọn lídà wa gbogbo àwọn president tó ti jẹ ní Nàìjíríà tó bá ti dórí oyè báyìí tó bá fẹ́ dórí oyè báyìí wọ́n á kọ́kọ́ lọ fòbí kanlẹ̀ ní lọ́dọ̀ àwọn lídà wa tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ yìí wọ́n á lọ fòbí kanlẹ̀ ńbẹ̀ fún support gbogbo antagonize tó yẹ kí àwọn leader wa kan antagonize kí wọ́n máa sọ rárá torí pé nínú Bíbélì àwọn wòlíì ṣe làwọn ọba máa ń bẹ̀rù àwọn wòlíì Ọlọ́run torí pé n táwọn wòlíì Ọlọ́run bá sọ làwọn èèyàn máa ṣe ẹ rí bí gbogbo àwọn leader wa ṣe dákẹ́ tó dàbí ni pé àwọn fúnra wọn pàápàá wọ́n wà ní gọ́ọ̀mẹ̀ntì ńṣe ló dàbí ni pé àwọn fúnra wọn wà ní gọ́ọ̀mẹ̀ntì pé wọ́n jọ ń ṣe ìjọba yẹn ẹ rí wọn pé gbogbo àwọn lídà tó lẹ́nu tó jẹ́ pé tán bá sọ̀rọ̀ báyìí gbogbo àwọn onígbàgbọ́ Nàìjíríà tán bá wú yẹn náà máa ṣe ẹ rí pé ṣe náà dákẹ́ wọ́n dákẹ́ rọ́rọ́ ìkọ̀ọ̀kan nú wọn máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n kí ọ̀rọ̀ yẹn ò tó so ó wá dàbẹ́ ni pé ń ṣe ni àwọn méjèèjì jọ rí ìjọba àti àwọn church leader wọ́n jọ ó dàbẹ̀ ń pé àpò kan náà lọ́jọ́ ń pekú sí a ò mọ̀ so ẹ jẹ́ kí àwa tó jẹ́ onígbàgbọ́ tó jẹ́ church goer tó jẹ́ onígbàgbọ́ tá a sọ pé Christian ni wá kákọ̀ máa pray ká máa ra máa tẹ̀lé wọn lẹ́yìn ká máa wo ibi tó ń yí ọwọ́ Nàìjíríà lọ. tẹ́nìkan bá sọ òótọ́ ni mo sọ fún yín tẹ́nìkan bá sọ pé òun mọ ibi tí ọkọ̀ Nàìjíríà ń yí lọ irọ́ ló pa ṣùgbọ́n àwọn leader wa church leader wọ́n mọ̀. mo dẹ̀ rí pé Sunday Igboho tí gbogbo wa ń sọ pé kinní yẹn tá à ń wojú ẹ̀ pé tá nígbẹ́kẹ̀lé pé kò lè dá ṣe nǹkan kan láì jẹ́ pé ìjọba tó o bá fi tìjọba ṣiṣẹ́ mọ́tò ń ṣe fún Kánò. ṣèbí wọ́n sọ pé àwọn ti fún ní security wọn wá dẹ̀ approve ẹ̀ pátápátá kí n dàgbò lájà tí ọmọ ìjà TikTok ló ṣorí báyìí. ẹ jẹ́ ká máa gbàdúrà. ó dáa àti ìgbà. ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà. ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà o.